ọkọ mi ò sí nílé torí ọkọ mi fi wálé bẹ́ẹ̀ ó sì mọ̀ pọ́kọ mi ò sí dé kó tó lọ sí Àbújá àwọn ó ní nǹkan kan torí ọkọ mi mọ̀ tèmi ò mọ̀ nígbà tó wá sílé wa ó béèrè lọ́wọ́ wọn wípé ọ̀rẹ́ yín ò sí nílé wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn mọ̀ pé kò sí nílé mo ní kíni ṣe wọ́n lálejò torí àwọn ọmọ mi ti lọ léèwé wọ́n ní gbogbo ohun tí n bá ti ní òun làwọn ò jẹ mo wọnú kitchen mo gbé juice mo gbé fún wọn wọ́n ní rárá o kì í ṣe bí juice o oúnjẹ jíjẹ làwọn fẹ́ jẹ ebi ń pa àwọn làwọn ṣe yà àwọn mọ̀ kórè àwọn ò sí lé kódà ọ̀rẹ́ àwọn ò mọ̀ káwọn wà níbí wọ́n ní àti ojú táwọn ti jẹ oúnjẹ mi tí mo ti rò àmọ̀dà fáwọn pẹ̀lú obì òsíkí gbogbo ìgbà báyìí táwọn bá ti ń jẹun báyìí ọ̀dọ̀ ibi oúnjẹ rẹ lọ́kàn mi máa ń wà ṣàléwájọ nítorí Ọlọ́run tó bá lẹ́gùsí nílé máa dúró ojú ọ̀kan mi máa sì fún ẹ lówó ẹ̀ tí mo ti ẹ̀sìn mọ̀ pé ó wà lówó ẹ̀ àwọn máa fún ẹ lówó ẹ̀ kó bá mi lọ rọbẹ̀ ẹ̀gúsí kó o sè fún mi pẹ̀lú àmàlà bóyá àǹtí mo fẹ́ jẹ tí màá fi kú nìyí mi ò mọ̀ tẹ́ máa fi jẹ tẹ́ máa fi kú bí báwo ó kọjá àmàlà tẹ́wá jẹ́jọ́ yẹn bíbá ẹni àbí tẹ́ bá lọ sí ìtìrì wọ́n fún yín lámọ̀là tẹ́wọ̀ lẹ́bọ̀ ẹ̀gúsí irú àmàlà tó rò yẹn àtọ́bẹ̀ ẹ̀gúsí yẹn mi ò jẹ́rú ẹ̀rí. For my friend's sake, please prepare it for me. I need it. Òun gangan lọ fún mi béèrè. Àbí torí pé mi ò níyàwó lé ní take care mi. Rárá o, ìyẹn kọ́ ni mò ń sọ. Mo kàn wọ́n dà wáyé tó jẹ́ pé bí ẹ̀gúsí mi, ọ̀tàlí ọ̀bẹ̀ ẹ̀gúsí ló wá wù yín jẹ. Well, no problem. Mo máa prepare fún yín. Ẹ fọkàn balẹ̀. Ó ṣe ìyàwó mi ọmọ Ṣaléwá mi jọ̀ọ́ màmá dúró mo wọnú kitchen mo wo àwọn nǹkan tá a ní mo rí wípé a ní ẹ̀gúsí nílé kò sí ẹ̀gúsí nílé ọmọkùnrin sílẹ̀ ẹ̀gúsí làwọn fẹ́ jẹ ok mo lọ́gbọ́dọ̀ díẹ̀ ní ẹ̀ bá wọn méjì ọ̀gbọ́dọ̀ vegetable díẹ̀ wà nílé kí n bá wọn fi sí wọn máa láìkè àti ṣe mo bá ń dáná ọ̀gbọ́dọ̀ mo ru àmàlà ká tó rí 30 minutes mo ti gbóúnjẹ dé síwájú wọn ó wájú ọ̀gbọ́dọ̀ wọ́n ní ẹ̀gúsí yẹn ló wù mí jẹ mo ní ẹ̀tọ́ ọ̀gbọ́dọ̀ mi náà wò náà tẹ́gúsí bá wù yín jẹ tẹ́ bá jẹ́ ọ̀gbọ́dọ̀ ẹ̀tọ́ ọ̀gbọ́dọ̀ mi náà wò bàbá yín páàkì díẹ̀ sílé tẹ́ máa gbé lọlé máì tí ì páàkì o jẹ́ kí n kọ́kọ́ wò bí ọ̀gbọ̀lọ̀ rẹ náà ṣe máa rí tó bá dàbí ẹ̀gúsí yẹn kò sí pé díẹ̀ ló máa páàkì gbogbo ẹ̀ ló máa dà fún mi àmọ́ tí ò bá dàbí ẹ̀gúsí yẹn máa fowó nílẹ̀ wá bá mi sí ẹ̀gúsí yẹn máa wá gbé kò sí wàhálà ẹgbẹ́ ilé náà wò Yorùbá sọ pé dánwò báyìí ló bí ìyọ́kẹ́rẹ́ ẹ̀yin náà dánwò àti ṣeun ọ̀rẹ́ ọkọ mi sanwó ó bu òkèlè kìíní ó bu ìkejì ó bu ìkẹta ó bu ìkẹrin ó jẹ àmàlà yìí tán nínú àwo ó tún sanwó ló bá pè mí torí mi ò bá wọn jókòó sí sitting room níbi tí wọ́n ti ń jẹun ṣe mọ̀ pé ọ̀rẹ́ ọkọ mi mo pè é nígbà tí mo bọ́lẹ̀ láti upstairs bí mo ṣe bọ́lẹ̀ báyìí ló bá dì mí mú gidigidi ó gbé mi sókè ó ní God bless you Mọ́ṣáléwá òun ṣe kísà ní oúnjẹ ló bá pẹ́kì mí lẹ́ẹ̀kẹ́ ó ní wọ́n sọ pé o ti rò kíro má ro èròkèrò kankan nǹkan ọkọ ẹ̀ nǹkan mi náà ni àti wípé tọkọ ẹ bá wà lórí ìjókòó ṣé mi lè pẹ́ẹ̀kì ẹ̀ you are our wife níjẹ́ tó bá ṣe wedding ẹ̀ ìjọba lè mi ló pọ̀ jù
ẹ̀yin náà ẹ lọ ṣègbéyàwó, ẹ lọ marry. Eléyìí tẹ́ ń wá ẹ̀gúsí káàkiri nísìnyí, ẹ ní máa wá kiri tẹ́ bá marry. So ń yọ̀ mí nìyí kí n lọ marry. What do you mean by kí n lọ marry? Ọ̀rẹ́ mi ti marry, èmi náà ni mo marry. Ẹ̀yin kọ́ lẹ marry, kẹ́yẹ́ dá sùn káàkiri. Mi dá sùn náà, àmọ́ máa ń gbọ́mọ sùn, ìyẹn kọ́ ni mo sọ fún yín. Ẹ lọ fẹ́ yàwó, kẹ́yẹ́ tójú bọ níbi tó bẹ̀ bá ti dùn kiri. Abájọ rẹ́rìn, mo jókòó, ó ní fún nǹkan tó ṣe yìí, mi mọ̀ pé ìfẹ́ sun oore fún ẹ. But mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé ọ̀rẹ́ mi mo wọ̀n bíbá. Mi ò ní bad intention o, mi sì ní ọkàn míì tí mo nǹkan míì tí mo fẹ́ ṣe. Nǹkan tí mo wá ṣe nígbà yẹn pé sórí tó ti jẹ àmàlà yẹn, ó ti wà lọ́kàn mi pé mo fẹ́ padà wá jẹ àmàlà yìí. Wá gbọ́ mi, ọ̀rẹ́ mi ò mọ̀ pé mo wà ń bí o. Tó o bá mọ̀ pé o máa sọ fún, jẹ́ tètè pé kí n sọ fún pé mo wà ń bí. Tí ẹ bá fẹ́ kó mọ̀, mi mọ̀ náà kí ni yẹn mi. Jọ torí Ọlọ́run o, torí pé èṣù nílé ni o. Wo èṣù onílé ibi tó bá ti wọ̀ báyìí, ó wọ́n fẹ́ bàbẹ̀ jẹ́ ni. Mo sì sẹ́rí ìṣẹ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi dáadáa. Torí ẹ̀ mo ṣe ń sọ fún ẹ pé tó bá wọn kò máa sọ fọ́kọ ẹ̀, torí ìyàwó òsìn gbogbo nǹkan ni máa ń sọ fọ́kọ yín. Fún mi láka nà bẹ̀, ẹ kí n appreciate ẹ̀, appreciate tani. Ṣé nǹkan tí wọ́n jẹ́ ní ṣe appreciate mi? Ṣé bá lọ páàkì ọ̀bọ̀lọ̀ tó kù? Bá mi páàkì ọbẹ̀ ẹ̀gúsí yẹn mo sì máa jẹ o. Okay. Weekend, ó yẹ kí n lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí yẹn, no problem. Fún mi nọ́mbà ẹ̀, fún mi láka nọ́mbà ẹ̀. Ogun ẹ má wọlé jàre, ṣé mú torí ọbẹ̀ gbọ̀lọ̀ àti kìnnì kódà ọbẹ̀ ẹ̀gúsí yẹn gan ọ̀fẹ́ ni màá bá yín sè. Ẹ má send owó kankan sí mi. Okay. Kò sí wàhálà ń bẹ. Ṣé mo ní nọ́mbà ẹ̀? Kò jẹ́ sí obìnrin láyé tí ò ní Opay. Ẹ lè má ní Opay àbí Palmpay àbí Fair Money. Ẹ tún máa ń lo Money Point. Màá wá nọ́mbà ẹ̀ ní gbogbo ẹ̀. Ẹ wo stop jàre. Ṣé Opay ni àbí Fair Money? Bani, okay, tẹ́ bá insist, mo lo Opay. Mo nọ́mbà náà fún mi. Ṣé bẹ́ẹ̀ ni nọ́mbà mi lọ? I have your number. Mo nọ́mbà ẹ̀ lọ́wọ́ náà. Hello. Ká tó kujú ká tó fọ́, mo bá rí 2 million. Mo bá pariwo 200,000 mo ti ẹ̀ pé tí mo fi pariwo. Mo ní 200,000 lórí kété jẹ. Ẹ wá ní kí n bá sọ fọ́ rẹ̀ yìí. Èmi á sọ fún wọn ká tó dúpẹ́ lọ́wọ́ yín o. Ó ní ká tó fún ẹ ní 200,000. Ṣé mi jọ kó ẹ tí ò lè náwó? Check ẹ̀ wò dáadáa. 2 million. 2 million. Pariwo jàre, kí ni ló ní 2 million? Wo bá mi sí èyí sí mi. Kódà má jọ kó rí mi mú. Ó ti ní kí n lọ marry. Èmi ní mi ò marry. Mi ò tí lè gbé àti marry. Àwọn ọmọ tó wà ń ta nísìnyí. Àwọn ọmọ yẹn. Ibi wo ni tó ìgbà tí mò ń jẹun. Ká lọ́ ọmọbìnrin mi ni. Á jókòó síwájú ẹ̀ lé mọ̀ ń lọ wẹ́rẹ́kẹ́. Yóò mọ̀ ṣe sọ́ọ̀rẹ́ ọkọ ẹ̀. Torí pé òtún pọ́kọ òun ò sí nílé. Kò tiẹ̀ ṣe sí mi ìṣọkùnrin bẹ́ẹ̀ yẹn. My own is this. Tí n bá rí oúnjẹ tó dáa, mo máa ń jẹ. Oúnjẹ wà okay. Iyọ̀ bí ó pọ̀ jù. Maggi bí ó pọ̀. Epo bí ó pọ̀. Gbogbo nǹkan ló wà. Moderate. Can I not give again? There's just like oúnjẹ yẹn dùn gan. Mọ́mì mi ti bà mí jẹ́ o. Tí n bá lọ́dọ̀ mọ́mì mi tó máa sún oúnjẹ fún mi báyìí. Tí n bá dì wọ́n báyìí. Wọ́n máa ń wò pé ìwọ mọ̀ yìí. Má rò kòròkòrò sí mi o. Mo like ẹ. Torí pé mo iná ń dá. Ó jẹ́ mọ́ oúnjẹ sí. Má sọ fún ọ̀rẹ́ mi pé mo wá bí o. Ó bá mi páàkì oúnjẹ mi tán. Ó lóun lọ sí kitchen. Mo bá páàkì oúnjẹ, mo gbé síbẹ̀. Nígbà tí mo gbé dé, ó ra ọmọlá sí ní. Ṣé àwọn àmàlà ló fẹ́ máa jẹ ni? Tí n bá délé nísìnyí, màá kàn microwave ẹ̀ ní mi ìlú ọmọlá fún alára mi. Really? Ó ti máa tutù. Ó ti máa tutù lóòótọ́. Gbogbo bẹ́ẹ̀ máa lọ microwave ẹ̀. Okay. Ẹ máa tún láti dúró fún another 10 minutes. No problem. Ká tó fọ, òun ti ra ọmọlá. Òun ti gbé wá gbọ́ tó ń gbòdì òun páàkì. Gbogbo sínú báàgì fún wọn. Ó ṣe ìyàwó mi. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ò ní dáhùn. Ò ní fòrò. Thank you so much. God bless you. Tọ́mọ Junior bá ti school sọ wípé mo bèrè ẹ̀. Ẹ ṣé gan.
àǹtí Ṣeun.